A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Dr. Doyin Abiola, aya olùtẹ̀wé ìròyìn Concord àti olúborí níbi ìdìbò ààrẹ June 12, 1993, olóyè MKO Abiola ti di olóògbé. Orísun ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ó kú ní déédéé agogo 9:15 alẹ́ àná lẹ́yìn àìsàn. Adarí àná fún National Concord ní obìnrin àkọ́kọ́ láti jẹ́ ẹ́dítọ̀ ní iléeṣẹ́ ìwé ìròyìn olójoojúmọ́ ní Nàìjíríà. Gẹ́gẹ́ bí àwọn ìyàwó olóògbé olóṣèlú yìí yòókù, ó fi ara da ìjì àti wàhálà tí ó jẹyọ lẹ́yìn wíwọ́gilé mánigbàgbé ìbò June 12 pẹ̀lú àwọn ìdààmú inú ilé títí kan ti iléeṣẹ́ Concord. Doyin Abiola kàwé gboyè láti Ifásitì Ìbàdàn pẹ̀lú ìmọ̀ lórí Gẹ̀ẹ́sì àti eré ìtàgé ní ọdún 1969. Lẹ́yìn èyí ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ìwé ìròyìn Daily Sketch. Àkókò yìí ni ó ní abala kan nínú ìwé ìròyìn tí wọ́n pè ní Tìró láti fi sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tí ó ní í ṣe pẹ̀lú ará ìlú ní 1970. Ó fi Daily Sketch sílẹ̀, rin ìrìn àjò lọ United States fún ìkẹ́kọ̀ọ́ Master's Degree Program nínú iṣẹ́ akọ̀ròyìn. Bí ó ti padà dé ni wọ́n gbà á síṣẹ́ ní Daily Times. Níbẹ̀ ni ó ti gba ìgbéga di Group Features Editor. Lẹ́yìn èyí ni ó lọ New York University láti gba oyè PhD ní Communication and Political Science ní ọdún 1979. Lẹ́yìn ẹ̀kọ́ PhD ni ó padà sí Daily Times láti darapọ̀ mọ́ editorial board níbi tí ó ti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n bíi Stanley McKeown, Dele Giwa àti Ama Organ. Ṣùgbọ́n kò pẹ́ pẹ̀lú wọn tí Concord tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ fi ké sí i láti wá jẹ́ daily editor àkọ́kọ́. Kò pẹ́ ni ó di editor-in-chief ní 1986. Èyí ló fi di obìnrin àkọ́kọ́ láti wà ní ipò editor-in-chief ìwé ìròyìn olójoojúmọ́. Ó ṣe ìgbéyàwó ní ọdún 1981. Fún 30 ọdún ni ó fi ṣiṣẹ́ ní National Concord. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo ti dá iṣẹ́ dúró fún àwọn àjọ onímọ́tò bíi NURTW, Rothian, Anewat àti àwọn dẹ́rẹ́bà Drivers on Wheel ní ìpínlẹ̀. Okpebholo ṣe ìdáwọ́kọ̀ fún wọn láti má gba owó lọ́wọ́ àwọn awakọ̀, onímọ́tò, oníṣòwò tàbí ará ìlú kankan ní ìpínlẹ̀. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Edo ṣe ìdáwọ́kọ̀ fún iléeṣẹ́ agbófinró tí ẹgbẹ́ òṣèlú APC gbà láti fi òfin owó sísan yìí múlẹ̀ kí ó dáwọ́ iṣẹ́ dúró. Nínú àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé ìjọba Musa Ìkìlọ̀ ni wọ́n ti ní ìjọba fún àwọn union ní ìwọ̀nba àǹfààní láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àjọ ìjọba Edo State Internal Revenue Service EIRS pẹ̀lú àṣeyépọ̀ tó múnádóko, ṣùgbọ́n tí wọn kò tẹ̀lé àdéhùn tí wọ́n fi di alọ́nilọ́wọ́gbà àti agbowó pánígboro. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde yìí ṣe ṣàlàyé, ìròyìn tó tó gómìnà lọ́wọ́ ṣe àpẹẹrẹ bí iléeṣẹ́ agbófinró àti àjọ onímọ́tò ṣe sọ ara wọn di ìṣòro sí aráàlú lọ́rùn, tí èyí ṣe lòdì sí àdéhùn tí wọ́n ṣe fún aráàlú nígbà ìbò. Gómìnà rí ìgbésẹ̀ yìí ní ìpalára, ìfìyàjẹni àti ìtàpá sí òfin ìjọba. Àkókò àti máa lo àjọ onímọ́tò fi lọ́ aráàlú lọ́wọ́ gbà ti kọjá kí iṣẹ́ wọn dúró ní kíákíá. Ẹnikẹ́ni tàbí gbẹ́kẹ́gbẹ́ kan lábẹ́ àjọ onímọ́tò kò ní àǹfààní àti gba owó lọ́wọ́ onímọ́tò tàbí èrò ojúnà bí wọ́n ti gba àwọn awakọ̀ àti dẹ́rẹ́bà nímọ̀ràn kí wọ́n má san owó tàbí tẹ̀lé àṣẹ ẹnikẹ́ni tí ó yàtọ̀ sí ti ìjọba. Ìjọba wá ṣe àgbékalẹ̀ ìlà ìbánisọ̀rọ̀ 08038157126 tí àkànṣe agbófinró ṣàmójútó pẹ̀lú adarí SP Michael Aneto láti fi àríwísí wọn ránṣẹ́ sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ènìyàn 9 níbi tí a ti rí ọlọ́pàá kan ni a gbọ́ wípé wọ́n ṣekú pa níbi ìkọlù àtúnṣe láti ọ̀dọ̀ àwọn afurasí Fúlàní darandaran tí ó wáyé ní àwọn ìlú tí ó wà lábẹ́ ìjọba
ìbílẹ̀ Àgàtú ìpínlẹ̀ Benue. Fàákájà wà láàrin àwọn tí wọ́n sọ èdè Igede ní Ojú àti ìjọba ìbílẹ̀ Obi pẹ̀lú Tife tí wọ́n jọ wà ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìlà-Oòrùn Gwa àti Konshiša lẹ́yìn ìṣekúpa arákùnrin méjì Jonathan Oga àti Gabriel Ugodo láti ìjọba ìbílẹ̀ Ojú tí wọ́n fura wípé ó wá láti ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ Tife ní ìlú Ulam. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé lára àwọn ìlú tí ìkọlù tuntun yìí kó bá láti rí Okutanobe, Ọ̀pọ̀pọ̀lọ̀, Ọ̀lẹ́gàgbàní àti Ìpele. Gẹ́gẹ́ bí orísun ìròyìn kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ṣe sọ, àwọn wọ̀nyí ṣe ìkọlù yìí wá láti agbègbè ìpínlẹ̀ Kogi láti ọjọ́ Ẹtì, wọ́n sì ṣe èyí títí di àná. Ènìyàn méjì ni wọ́n pa ní Okutanobe ní ọjọ́ Ẹtì tí ìkọlù yìí bẹ̀rẹ̀. Wọ́n pa ẹnìkan ní Ọ̀pọ̀pọ̀lọ̀ ní ọjọ́ Àbámẹ́ta. Ọjọ́ Ajé ni wọ́n ṣe ìkọlù sí Ọ̀lẹ́gàdàmì níbi tí wọ́n ti ṣekú pa ẹnìkan. Lánàá ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n ṣe ìkọlù sí Ìpele tí wọ́n ṣekú pa ọlọ́pàá kan àti ènìyàn 4. Orísun ìròyìn yìí fi kún wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ará ìlú ti ń sá kúrò nílé nítorí kò sẹ́ni mọ ìlú tí ó kàn. Alága Kánsù Àgàtú James Melvin fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ wípé lótìítọ́ ni ènìyàn 9 ti di olóògbé títí kan òṣìṣẹ́ ọlọ́pàá níbi ìkọlù ọlọ́jọ́ mẹ́ta ní Àgàtú. Alága kérora wípé ó ṣeéṣe kí ìkọlù yìí jẹ́ ẹ̀san lórí màálùú wọn tí àwọn ọ̀daràn kó lọ. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Udeme Edet ní wọ́n ti taari àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lọ ibi ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Bí ìpalẹ̀mọ́ ṣe ń lọ lọ́wọ́ fún àṣekágbá ọdún Ọ̀ṣun Òṣogbo 2025 Ọ̀ṣun Òṣogbo International Festival tí yóò wáyé ní ọjọ́ Ẹtì, àjọ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun ti darí 500 àwọn òṣìṣẹ́ wọn láti rí i dájú wípé wọ́n ṣe ayẹyẹ pẹ̀lú ìrọ̀rùn àti àlàáfíà. Níbi ayẹyẹ tí àjọ UNESCO ṣe ìdánimọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àṣà àjogúnbá ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn arìnrìn-àjò ìgbafẹ́ ń wá láti káàkiri ilẹ̀ Áfíríkà àti jákèjádò àgbáláyé. Nínú àtẹ̀jáde àná ni agbẹnusọ àjọ Àmọ̀tẹ́kùn Yusuf Idowu ti kéde wípé adarí wọn Commandant Adékúnlé Ọmọyẹlé ti gbé ìgbésẹ̀ láti pèsè ààbò síwájú, láàrin àti lẹ́yìn ayẹyẹ. Gẹ́gẹ́ bí àlàyé Ọmọyẹlé, ikọ̀ wọn yóò wà ní gbogbo orígun ibi tí ayẹyẹ yìí ti ń wáyé. Wọ́n tẹnumọ́ ìgbésẹ̀ wọn àti pèsè ààbò tó ṣeé fojú rí àti lábẹ́lẹ̀ visible and undercover security láti fi pa òfin mọ́ fún gbogbo àkókò tí ayẹyẹ yìí bá ń lọ lọ́wọ́. Ó wá rọ àwọn olùkópa kí wọ́n ṣe ayẹyẹ pẹ̀lú ìwà ọmọlúàbí kí wọ́n sì wà lójú lalákàn fi ń ṣọ́rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Adarí ìlú kan ní ìjọba ìbílẹ̀ Bokos ìpínlẹ̀ Plateau Da Yohana Magivu ti ké sí ààrẹ Bọ́lá Tinubu kí ó tètè bá wọn kéde ìlú òfararọ ní ìpínlẹ̀ láti lè fòpin sí ìṣekúpa àti ìtàjẹ̀sílẹ̀ gbogbo ìgbà láti ọ̀dọ̀ àwọn adàlúrú Fúlàní. Da Magivu tí ó jẹ́ waziri Mushere ní ìjọba ìbílẹ̀ Bokos tí ó pe ìpè rírọ̀ ààrẹ níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní ìlú Àbújá. Ó ní ó ṣe pàtàkì látàrí ìkọlù tí àwọn Fúlàní ń fi gbogbo ìgbà ṣe sí ọ̀pọ̀lọpọ̀ ìlú. Bí wọ́n ti ṣekú pa àwọn mìíràn ni wọ́n lé àwọn mìíràn nílé tí wọ́n ń gba ilẹ̀ àti oko wọn. Magivu tí ó jẹ́ olùdíje du ipò gómìnà àná níbi ìdìbò ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour ní pẹ̀lú bí àwọn Fúlàní ṣe ń ṣe ìkọlù láìpẹ́ wọ́n á pa gbogbo ìjọba ìbílẹ̀ Bokos run. Ó ní ọ̀nà kan ṣoṣo láti dẹ́kun ìtàjẹ̀sílẹ̀ àti ìṣígungbàlẹ̀ rèé nítorí fẹ̀kàntẹ́lẹ̀ wọ́n ti gba abúlé 7 ní Bokos, kò sì sí ẹni mọ ohun tí ó tún lè ṣẹlẹ̀ lọ́la. Magivu kérora wípé ojúṣe ìjọba ni láti dáàbò bo ẹ̀mí àti dúkìá. Bí wọ́n bá wá kọ̀, á jẹ́ wípé kò sí ìdí fún wọn láti ṣèjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
permanent secretary láti ọ́fíìsì tó ń ṣàmójútó kòtò ìdaminù àti ìsun omi ní ìpínlẹ̀ èkó mahmood adégbìtẹ́ ti ní ó ṣeé ṣe kí àwọn tí wọ́n ń gbẹ́ kọ̀ǹgádẹ̀rọ bọ́ọ̀hólù ní agbègbè lẹ́kì máa mu omi ìgbẹ́. ọ̀rọ̀ yìí jáde níbi ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn tí ó wáyé láìpẹ́ yìí. adégbìtẹ́ ní omi ẹ̀gbin ní agbègbè lẹ́kì lè fa àìlera, bí ó ti fi kún un wípé ṣíṣe ìmọ́tótó omi yóò dènà àrùn kárùn tí ó bá fẹ́ tibẹ̀ yọ. adégbìtẹ́ fi kún un wípé ìjọba ṣì ní iṣẹ́ tó pọ̀ láti ṣe láti fi gbógun ti ẹ̀kún omi ní ìpínlẹ̀. ó mẹ́nuba àròrọ̀dá òjò tí ó bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ yìí tí kò yẹ kí ó wáyé nítorí ìsinmi oṣù kẹjọ August break yẹ kí ó ti wà, ṣùgbọ́n ó ti ń wáyé. ìdí nìyí tí àwọn ṣe ní láti túbọ̀ gbé ìgbésẹ̀. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélèké ti tẹkọ̀ létí lọ orílẹ̀-èdè united states láti bá wọn kópa nínú ayẹyẹ ìgbéyàwó ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin nephew àti ìlúmọ̀ọ́ká ìràwọ̀ olórin david adélèké tí gbogbo ènìyàn mọ̀ sí davido. bí a kò bá gbàgbé wípé davido fìdí ẹ̀ múlẹ̀ ìgbéyàwó alárédè white wedding rẹ̀ pẹ̀lú chioma ave roland tí yóò wáyé nínú oṣù kẹjọ ọdún 2025 ní miami florida. davido ṣe ìkéde yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò the breakfast club tí ó gba orí afẹ́fẹ́ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹjọ oṣù kẹrin ọdún 2025. agbẹnusọ fún gómìnà ọláwálé rasheed ni ó fìdí ìrìnàjò gómìnà múlẹ̀ láti fi fèsì sí awuyewuye tí ó jẹyọ láti ẹgbẹ́ alátakò apc lórí ibi gómìnà gbà lọ. ó ní ọjọ́ mélòó sẹ́yìn ni gómìnà fi ìpínlẹ̀ sílẹ̀ pẹ̀lú ọkọ̀ aládàáni private jet ẹbí wọn láti bá wọn kópa nínú ìgbéyàwó ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tí ó nífẹ̀ẹ́ gidigidi. kí àwọn tí wọn kò bá ní àǹfààní àti yọjú sí ibi ìgbéyàwó darapọ̀ mọ́ wọn lórí afẹ́fẹ́. ó fìdí ẹ̀ múlẹ̀ wípé adeleke kò tíì lọ fún ìsinmi láti ìgbà tí ó ti gba ipò gómìnà ní oṣù kọkànlá ọdún 2022. ó wáá fi kún wípé ìrìnàjò yìí kò ní pẹ́ rárá. síwájú àkókò yìí ní ọjọ́ ìṣẹ́gun ní apc ìpínlẹ̀ ọ̀ṣun fi ẹ̀sùn kan adeleke wípé ó fi ìpínlẹ̀ sílẹ̀ láì fi tó aráàlú létí tàbí gbé agbára kalẹ̀ fún igbákejì rẹ̀. wọ́n ní èyí kò dára, abnormal. adarí àti alámòjútó ẹ̀ka ìdárayá àti atọ́kùn ètò your view ní iléeṣẹ́ tvc communication morayo afolabi brown ti kọ̀wé fi ipò sílẹ̀ lẹ́yìn ọdún 12. nínú àtẹ̀jáde tí alukoro tvc edward akintara fi léde ni wọ́n ti fìdí ìkọ̀wé fipò sílẹ̀ yìí múlẹ̀ lánàá, bí wọ́n ti ṣàlàyé wípé ọjọ́ tí yóò ṣiṣẹ́ gbẹ̀yìn ní tvc ní ọjọ́ 29 oṣù kẹjọ ọdún 2025. wọ́n ní ìpinnu àti kọ̀wé fipò sílẹ̀ morayo wáyé láti lè fún un ní àǹfààní àti gbájúmọ́ iṣẹ́ àkànṣe tó ti ń pòǹgbẹ rẹ̀ fún ọjọ́ pípẹ́. àwọn mọ rírì rẹ̀ fún iye ìgbésí ayé tí ó fi ọwọ́ tọ́, kì í ṣe lórí ètò nìkan ṣùgbọ́n àwọn alátìlẹyìn rẹ̀ jákèjádò orílẹ̀-èdè àti lókè òkun. iléeṣẹ́ mọ rírì ipa morayo fún ìdàgbàsókè àti àṣeyọrí ètò your view, bí wọ́n ti ṣe àpèjúwe lílọ rẹ̀ ní èyí tí ó lápẹẹrẹ, ṣùgbọ́n fi dá àwọn olólùfẹ́ ètò lójú wípé ètò yóò tẹ̀síwájú pẹ̀lú ojúlówó. tvc communication wá dúpẹ́ lọ́wọ́ morayo fún iye ọdún tí ó fi ṣiṣẹ́ pẹ̀lú wọn, bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní orísun ìyànjú, source of inspiration, tí wọ́n sì gba àdúrà àṣeyọrí fún gbogbo ìdáwọ́lé rẹ̀. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.